máa ṣàtìlẹ́yìn wa, àwa yóò máa yìn ọ́. Kabiesi, àwa yóò máa gbé ọ̀gá. Ìwọ ṣá máa ṣàtìlẹ́yìn wa, ọmọ yóò máa gbé ọ̀gá. Ana asikurani matakaleti ana mutalaiya wala walidayya wa na'mala salihan taridahu. Kan bẹ nílẹ̀ Ìbàdàn bàbá mi ikú dẹ̀tì ní jẹ́. Ikú ọ̀dẹ̀tì lórí rẹ̀, àwọn ọ̀dẹ̀tì lórí rẹ̀, òfò ọ̀dẹ̀tì lórí rẹ̀. Odò kan bẹ níbàdàn yìí gẹ́gẹ́ ní jẹ́ bàbá mi. Ìtì bẹ̀ lọ́kàn yìí gẹ́gẹ́ ni yóò ṣe lọ́dọ̀ Ọlọ́run ọba. Ǹjẹ́ ẹ̀fẹ́ jẹ́ gẹ́gẹ́ ni yóò ṣe lọ́dọ̀ Ọlọ́run ọba. Ọlá tá a bá ní tí ọba ti ìrànmọ́ tá a bí ọlá lásán ni. Lọ́lá Elédùmarè ọba gbogbo ọmọ tó bí òní tọrọ jẹ. Ọlọ́jà òbí ẹ̀ ní ọmọ olùkọ́ aláìlú o. Ọmọ alẹ́ tètè mo mú jọba. Mo pa àlàlà méjọ yé mọ̀ jẹ. Àpèrè ọwọ́ kan òwe àpèrè ọwọ́ kẹ ògúsí. Ó tó ìyá jẹ lálẹ́ ọ̀yún. Làbí ń polú gbogbogbò bí ẹni pọ̀ya. Ajá ń pópó títì lóde ọ̀yàn. Ilé ara àrọ́bà ń ta sí. Ọmọ Ọ̀yọ́ Aláàfin. Ọ̀nàrẹ́bù ní sanwó bàbá. Bàbá mi àkànmú kọ́lọ́ mọ́jẹ̀kẹ́ ramáyé. Ọmọ Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹmọ́dé ọmọ Àtìbà. Wọ́n ní nǹkan kan ò ní ìsẹ̀mí rẹ̀. Ìpọ́ ọmọ ogun ọlá o. Kẹ́tẹ́kẹ́tẹ́ ńlọ Akindele ra ẹ̀sìn ọlọ́yẹ ńlọ yàrá Akindele èpo láfi gbé olúgbòògbò bí ẹni pẹ̀sìn àjàǹpópó títí lóde ọ̀yàn ilé ara àrọ́bà ń bá sí ọ̀yádọ́lù o ọ̀yà kúrú bí ẹni kẹ̀kẹ́ ẹ̀kàn ń bọ́yà ájà ní Ṣàngó lónìí sẹ́rẹ́ ọ̀yà nírú náà ọkọ̀ ẹ̀ nírú ta tòkìrì gbọ́dọ̀ pàfó ayá orírì nínú ilé bàbá tó bí ilé ọmọ olùkọ́ aláìkú ọmọ mọ̀lẹ́tẹ̀ mo mú jọba. Olúwa Ọlọ́run àbáyọ ìwọ ló yẹ láti gba ògo ìwọ ló yẹ láti gba ògo. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àbáyọ. Bàbá olùtọ́jú wa ẹ̀jẹ̀ ká jókòó. Wọ́n ní ká jókòó. Olùtọ́jú wa olùpani wa a fi fo wípé nínú ìjì nínú ìrúmi nínú wàhálà àti ìdààmú ayé ọkọ bàbá wa ọ̀rẹ́ wa ẹ̀gbọ́n wa bàbá Rasidi Adewolu okú lọ oṣù tẹ̀lá ọgọ́rùn-ún lórúkọ tuntun. Yọ̀wọ̀ lórúkọ ọ̀sán tó tún máa bọ̀ láti bẹ̀rẹ̀ bàbá láti máa sọ láti máa tọ́jú rẹ̀ má jẹ́ kó rí ọ̀ bàbá má jẹ́ kó sú ẹ nínú ọgbọ́n kó máa pọ̀ sí nígbà tó dàgbà yìí inú ìmọ̀ kó máa pọ̀ sí nínú òye kó máa pọ̀ sí. Kí ni èmi ó san fún Olúwa nítorí gbogbo rẹ̀ sí mi? Kí ni èmi ó san fún Olúwa nítorí gbogbo rẹ̀ sí mi? Kí ni èmi ó san fún Olúwa nítorí gbogbo rẹ̀ sí mi? Irú béèrè yìí ni Ọlọ́run ń béèrè lọ́wọ́ bàbá alákòóyè. Pé kí lèmi ó san fún Olúwa fún oko rẹ̀ orí rẹ̀ fún mi. God rescued and saved you. We praise God for that. Bàbá Ọlọ́run kò ní fi sílẹ̀ o. Ọlọ́run kò ní pa yín tí o. Ọlọ́run tó ti gbó tì yí kò ní padà lẹ́yìn yín o. Yóò máa pa yín mọ́síwájú o. Ará ẹ dìde ẹ bá wà dúró. Ará ẹ dìde ẹ bá LADOJA yọ̀. Olúwa àwọn ló gbé wọn ga. Nínú ewu gbogbo ó pa wọn mọ́. Nínú ìjì gbogbo ó mú wọn yọ̀. Kí ló tún yẹ wọ́n bí kò sí ọpẹ́ mi tàwọn lọ́jọ́ gbogbo ó yá o. Ẹ dìde ẹ bá wa jó ènìyàn wa ẹ bá wa yọ̀. Olúwa àwọn ló gbé wọn. Ifá ni kẹ́ni ó ṣe mí adíwá fún ọ látẹ̀rù tí sọmọdékùnrin gódó Òdùmarè ayìn ọ́ kó o tún sórí omi sí fún wa
ẹni ṣe ni lóore là á sọ pé fún Ọlọ́run Olódùmarè a dúpẹ́ lọ́wọ́ rẹ o fún bàbá wa RasidAdewolu LADOJA tí wọ́n pé 100 ọdún lónìí yóò máa lé sí ni o ẹ̀mí yóò gùn lórí ìrọ̀rùn a kí gbogbo àwa tá a wá bá wọn yọ̀ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa lèmọ́mù tó fi dọ́dọ̀ bàbá wa pásítọ̀ àti gbogbo olóṣèlú ẹbí ará ọ̀rẹ́ tójúlùmọ̀ àti gbogbo afẹ́nifẹ́re tí wọ́n wà yìí lónìí gbogbo wa dé yìí láyọ̀ á padà délé wa láyọ̀ àtàlàáfíà àrídùnnú ẹnìkọ̀ọ̀kan wa kò ní dìbàjẹ́ bàbá ọpẹ́ lẹ̀ ń dú ọpẹ́ náà ó kalẹ̀ ẹlòmíì ò tí ì ní ọjọ́ orí yín tó jẹ́ pé àti dìde ti di sẹ́sílá àjíǹde náà yóò máa jẹ́ ipò tẹ́ wá ń wò ń wájú bàbá wa ọlákùlẹ́yìn ọlá tó kù lẹ́yìn náà ló gbé wọn débẹ̀ wọ́n jọlá náà pẹ́ ẹ̀yin náà wà kájọ Ìbàdàn àjọlẹ̀ ń dá ẹ kó lọ́jọ́ ayọ̀ ìgbà tí ẹ bá kó wọn ò nífẹ̀ẹ́ nìkankan wa sàwátì ìgbà yín ti ń da ẹ ti gbadé ojú òpó náà ò ní dàrú gbogbo ẹ̀dá tá a bínú obìnrin tàbá àfọ̀bẹ́gbẹ̀ bí ẹ̀ tó bá ti ń rí yín tínú rẹ̀ ń dùn àrídùnnú tiẹ̀ náà yóò sì máa lé sí. ohun tí mo fẹ́ kí á dìmú nínú ìgbésí ayé wọn òun náà ni ọ̀rọ̀ òtítọ́ àtòdodo torí bàbá wa tí àwa tí a súnmọ́ wọn dáadáa àti àwa tá à ń gbọ́ròyìn wọn a mọ̀ pé ohun tó jọba ní ọkàn àyà wọn òun náà ni òtítọ́ àti òdodo tí a bá wò wípé ààyè tí wọ́n wà lénìí kí ló gbé wọn débẹ̀ tí Olódùmarè tó fi ẹ̀mí gígùn tó fi dá wọn lọ́lá tó tún wá fi àlàáfíà tó péye tó tún fi fún wọn lẹ́yìn yẹn tí Olódùmarè tó wá ṣe wọ́n ní ẹni yìí kò sí nǹkan kan tó ju ọ̀rọ̀ òtítọ́ àti òdodo lọ torí pé Ifá ní èkí òkun ni ìkà òkun mi ènìyàn bẹ́ẹ̀kẹ́ bá ń yọ́lẹ̀ ẹ̀dà òun wẹ́rẹ́wẹ́rẹ́ abẹ́nú a máa yọ́ wọn ṣe adífá fún Ọ̀rúnmìlà tí ń ṣàwó lọ sọ́jà sòótọ́ Ọ̀rúnmìlà ní ẹ sòtítọ́ ẹ sòdodo èèyàn tó sòtítọ́ ni mọ̀lẹ́ gbé. bàbá wa ìmáàmù àgbà wọ́n la dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n ní a tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. wọ́n ní tá a bá sọ pé alihamdulilayi Alhamdulillah. àwa bíyàn léèrè pé kí ló fà á tó fi jẹ́ alihamdulilayi tó fi ṣe é ó wá ní òun kàn ṣe ni ká sọ fún onítọ̀hún pé ó gọ̀ èyí ó wo ara rẹ̀ báyìí ni ó ṣe alihamdulilayi ni ó wo àwọn fámìlì rẹ̀ ni ó ṣe alihamdulilayi. Quran A'udhu billahi minash shaitanir rajim Bismillahir rahmanir rahim Rabbi awsini ana ashkura ni'mataka allati an'amta alayya wa ala walidayya وأنا أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. bàbá wa ìmáàmù àgbà wọ́n kí bàbá wa Wazirul Muslimin fún gbogbo Ọ̀yọ́ state. أنا أشكرني نعمتك التي أنعمت علي وعلى والدي وأنا أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. ìtí ànábì Ọlọ́run tá a wí yìí tó rò lẹ́mìí iná ni bàbá wa Rasidi LADOJA ilà wọn náà rò lẹ́mìí
ó wá sọ yí pé àwọn fẹ́ ṣe ọjọ́ ìbí níjọ́ téèyàn bá wọ ayé Ọlọ́run ló mọ iye ọmọ tí ó wọ ayé ńjọ́ náà Ọlọ́run ló sì mọ iye ọmọ tí ó padà ńjọ́ náà nínú ẹni tí ó máa bẹ Ọlọ́run wá kà wọ́n yọ. Wọ́n lo 100 ọdún 100 ọjọ́ wọ́n lò bọ́ ẹ̀yìn wọ́n lo 100 oṣù wọ́n lò bọ́ ẹ̀yìn ó wá jẹ́ pé ọdún 100 ọdún wọ́n wá wà nù rẹ̀ abayín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹni tá a wá wí yìí ó ní ìwọ Ọlọ́run àwọn sí ní àná àsìkúrọ̀ ní màtákàlẹ̀ tí a ní amúta aláìyà ìwọ Ọlọ́run o bó o ní kí n ti wí fún oore tó o ṣe fún mi ṣùgbọ́n wọ́n ló kọ́ mi bí wọ́n ṣe dúpẹ́ ọpẹ́ kìíní tó o ṣe fún mi èkejì tó o ṣe fáwọn òbí mi ta ló bí bàbá wa Rasidi èèyàn ńlá ni wọ́n tẹ́lẹ̀ wọ́n wá tún wá bí èèyàn ńlá kalẹ̀ wọ́n ní ká ṣe Allahu Akbar èèyàn a máa tóbi òun ló tóbi fúnra ẹ̀ gbogbo tí ó bá bí yọ kàn bí dànù ni kò ní jẹ́ èèyàn ńlá kò ní ní àsúsí Allahu Akbar bàbá wa Alhaji wa Rasidi ẹ fọ́ àwọn odò títí ẹ ṣe sẹ́nítọ̀ ẹ̀yin nǹkan náà ni títí ẹ tún ṣe gómìnà ẹ̀yin yìí kan náà ni ẹ tún wà nínú ìjọ Olúbàdàn ẹ wá súnmọ́ kẹ́sẹ́ tó kù yìí Ọlọ́run o mọ́jọ yẹ̀ mọ́ yín lọ́wọ́ amina Ọlọ́run mọ́jọ yẹ̀ mọ́ yín lọ́wọ́ Ọlọ́run mọ́jọ yẹ̀ mọ́ yín lọ́wọ́ lágbájá ìbá sì máa bẹ láyé òun ni ọba débẹ̀ lẹ́ni Ọlọ́run má ṣe rẹ̀ fún yín o. bàbá wa ẹnjìnìà Ṣèyí Mákindé bàbá ní kẹ́ ẹ máa káàbọ̀ kẹ́ ẹ máa rọra ahlan wa sahlan wa marhaba bikum bihudurikum fi jilisatin mubarakatin maymunatin. A kí bàbá wa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́lá jùlọ ẹnjìnìà Olúwaṣèyí Mákindé lásìkò tí bàbá wa ìmáàmù àgbà tìlú Ìbàdàn tí wọ́n ń bá bàbá wa ọ̀tún Olúbàdàn tìlú Ìbàdàn tí wọ́n ń bá wọn dúpẹ́ lọ́wọ́ ní bàbá wa ẹnjìnìà Olúwaṣèyí Mákindé náà dé gẹ́gẹ́ bí ọlọ́pẹ́ kí àwọn èèyàn lọ jókòó. He is a great man. He was born great. My grandmother, who's his father, told me when Senator was born, he was born in Gambariland. Before in Gambariland, when a first male is born, they kill a ram. When Senator was born, they killed a whole cow. So that is the beginning of Senator Rasidi LADOJA. And of course, you know, he's the first person I know to excel here, go to Belgium, study chemical engineering in another language, comes out with a first class, comes back, becomes the head of his corporation, develops many organizations, becomes senator, becomes governor, and by the special grace of God, he will become Olubado. That is Senator Rasidi LADOJA. Bàbá LADOJA, ó jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ó máa ń mú èèyàn débi gíga ni.
ní kúrò níbi tí tó yẹ kẹ́ ẹ wà ní gíga tí wọn ò fẹ́ fi yín sípò gíga yẹn ni ju pé kó fi yín sílẹ̀ pé kẹ́ ẹ ga kí wọ́n wá kan wá jẹ́ kẹ́ ẹ má ga. Bàbá tiwa ni ó dúró tì wá láti ìgbà ìbẹ̀rẹ̀ òṣèlú títí débi tí wọ́n dé yìí làwa ń ṣe ọmọ Ládọjà Àkànmú. Mo máa ń pè wọ́n ní dádì because wọ́n mú wa bí ọmọ wọn. Ẹ lè mọ ìyàtọ̀ láàrin àwa tá a jẹ́ ọmọ àfẹnubí wọn àti ọmọ tí wọ́n fi ara wọn bí. Bàbá wa jẹ́ ẹni tó kó gbogbo èèyàn mọ́ra tí wọ́n dẹ̀ jẹ́ olólùfẹ́ mẹ̀kúnnù. Wọ́n jẹ́ ẹni tí wọ́n fẹ́ kí gbogbo ẹni tó bá wọn àti olórí tẹlẹ́mù kí inú wọn máa dùn, wọ́n máa enjoy life. Jẹ́ kó pẹ́ fún wa nítorí pé bí wọ́n ṣe nígbà tí wọ́n ṣe gómìnà yẹn àwọn èèyàn rò pé pọ́lísì ìjọba ni but pọ́lísì ìtara wọn ni torí pé wọ́n fẹ́ kí gbogbo èèyàn kí inú wọn máa dùn. Wọ́n ní Ọ̀yọ́ state lénìí èmi ní land grabber èmi mò ń gbalẹ̀ everybody. Ìfọ̀ mò ń kà á ní àná tí ẹnìkan sọ pé bí ṣe ń lọ yìí Ọlọ́run yóò dídé kó fi Kelani stadium kó sọ di estate. Ó ní secretary gan fún ìlọ́wọ́ mi. Well, development is over. Until development is over, I follow certain track. The challenges, I will say it again and again. Ọlọ́run ló máa ń gbéyàn sípò. Ó ṣe pé bóyá àwa la gbọ́ jù, tá a mọ̀ jù. So engage with us. This is just an opportunity for me not to say engage with us. If you see challenges about what, if the mindset, if we can solve problem here, together we will solve it. Now it needs a special day. Fún èmi àti fún ìpínlẹ̀ Ọ̀yọ́ and Ibadan land torí pé one of the leading lights fún Ìbàdàn ni wọ́n ṣe ọjọ́ ìbílẹ̀ ní 80th. Ìgbà tí mo débí èmi àti dádì sometimes a máa ta. Wọ́n sọ fún mi níjọ́ ọ̀gá wọ́n ní ṣèyí ó ti stubborn jù. Wọ́n ní ẹnìkan sọ fún mi náà pé èyí gan ló yẹ kẹ́ ẹ bí mi. So ìgbà tí mo dé wọ́n á ní dádì náà tẹ̀ ti pé 80 mo rò pé kò ní sí ìjọ̀gbọ̀n mọ́ ní àwọn ọ̀rọ̀. Wọ́n ní irọ́ pé àwọn èèyàn ló máa ń fa àwọn kó ìjọ̀gbọ̀n wa tí wọ́n máa ń fa àwọn tó yẹ jẹ́ ká fa ìjọ̀gbọ̀n ẹsẹ̀. So èyí tẹ́ bá ṣerú ẹ̀ mọ́ sí i. Ẹ fi dájú ilẹ̀ wọ́n ti pé 80. Tẹ́ bá fẹ́ kí anybody fa ìjọ̀gbọ̀n lẹ́sẹ̀ ẹ máa bọ̀ wá sọ́dọ̀ mi. Èmi á máa fà á lọ. Bẹ́ẹ̀ni, èmi sì young. So I dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A lot of people wọ́n lè má mọ eléyìí but mo feel pé ìjọ tí mo bá ní opportunity yẹn I will say it openly. Mi mọ̀ bóyá Adéọlá ọlọ́kọ̀ wà mí. Okay. Mo rí gbogbo nǹkan tó kọ ní orí Ìbàdàn tíátíá tó ń bú mi ó rí pé èmi ni mi ò fẹ́ kí
Baba jẹ́ Olúbàdàn, this and that. Gbogbo ẹ̀ ni mo record tí mo pamọ́. Torí ìjọ tí mo bá fẹ́ bá fa ìjọ̀gbọ̀n lẹ́sẹ̀, màá kó jáde. Wọ́n wá pè mí sí meeting kan ní àti dájújọ wà ń bẹ̀. Ìbàdàn elders. And ibi tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni pé dájú ni ṣèyí tó bá fi pé mo ṣẹ̀ mo mọ nǹkan tí ó ṣẹlẹ̀. Yes, mi ò support ẹ ní last election torí pé àwọn senators tí wọ́n contest under PDP position tí mo take ló jẹ́ kí wọ́n lose. Báwọn náà feel pé tí mo bá ṣe nǹkan tí àwọn tí wọ́n contest fi lose èmi náà deserve àti wà ní position yẹn. Wọ́n á sọ pé well daddy ó tán ni because sometimes the outcome nǹkan and try láti ṣe but we fẹ́ achieve certain things. Mo ní of course bí irú Yorùbá ṣẹlẹ̀ sẹ́nitọ́ Buhari ò lè wá bí lẹ́nu Sàráfà ní ò lè tí di sẹ́nitọ́ but wọ́n á sọ fún ẹ pé dáàdì mi ò ní anything against you and there is no way tí ẹ fi lè kọ my political history láì sí orúkọ yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mú yí wá bí ilé ní 2002 ni I formed that fortune group. Remember bóyá Akínwábí I formed fortune group láti support daddy. Èmi ò ṣe politics before 2002. It was my interaction nínú group yẹn. Ìgbà tí daddy wọlé, àwọn àrólé wá bá mi, àwọn náà fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe chairman. Ká support wọn. Well, I did. Àwọn náà tún wọlé. Bí ẹnìkan ṣe wá sílé ọ̀dọ̀ mi ní àárọ̀ ọjọ́ pé ó ti sọ wá láti àwọn àrólé ti wọlé. Ìwọ náà ó lè di sẹ́nétọ̀ mú ní sẹ́nétọ̀. Báwo bá ṣe lè ṣe bí wọ́n ṣe ń pè mí ní distinguish ní alẹ́ ẹjọ́ yẹn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí pè mí ní distinguish. Báwo pé ẹ jẹ́ kí a máa tẹ̀síwájú. Genesis bí mo ṣe dé ìdí òṣèlú òun nìyẹn. So wọ́n á sọ fún dádì pé kò sí bí wọ́n ṣe fẹ́ kọ history my political trajectory tẹ́ ní future níbẹ̀. A lè disagree along the line 2007, 2011, 2015. But a recurring decimal one bear. When I become governor in 2019, and 11.5 be the coalition of Rasidi bó ṣe ṣẹlẹ̀, mo dẹ̀ dìde, mo dọ̀bálẹ̀ fún pé tí mo bá ti ṣẹ̀yìn ẹ má bínú. The end of the crisis nípa lọ́balọ́ba ní Ìbàdàn land. And from that point, because sincerity wà ńbẹ̀, ó ń ṣe pé wọ́n máa ń sọ pé tí wọn ò bá fi ifá tàn yàn jẹ
No, kò ṣe pé mo wá as governor kí n sọ pé daddy just talk politically. I said, daddy, ẹ jẹ́ ká resolve ọ̀rọ̀ history ló ń beckon and daddy gbà sí mi lẹ́nu. And this is not the only thing tó jẹ́ pé màá ti wá sọ́dọ̀ wọn as he said we will have a meeting of minds and alignment Adewolu. So on behalf of the government and the good people of Oyo State, well, that is people in Oyo State. So on behalf of the people of Oyo State, àwọn ẹgbẹ́ ní ìjẹta mo lọ address àwọn tí wọ́n protest wọ́n láwọn fẹ́ circular road ṣùgbọ́n àwọn ò fẹ́ corridor àwọn kàn fẹ́ circular road ẹni. Mo wo report tí wọ́n fún mi bí ìjọ kẹta tí wọ́n máa ṣe protest yẹn ní ìjọ tí mo lọ address wọn yẹn. Wọ́n á show pictures fún mi tí wọ́n gbé public address system wá wọ́n ń pín omi fún wọn wọ́n ń ṣe jollof rice wọ́n wò ó pé èyí tẹ́ ẹ̀ níṣẹ́ tí ẹ sọ pé àwọn tí wọ́n wà ní circular road yẹn oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ sí wọn níbo lẹ ti rí jollof rice ta ló fún yín lómi àwọn olówó wà behind there wọ́n á rí báwọn land grabbers ni àwọn tí wọ́n ti lọ ta ilẹ̀ ní ẹgbẹ́ bẹ̀. Those are bad people ní Oyo State sir. mi ò ní kí on behalf of those ones. Àwọn yẹn in fact bí a ṣe lé wọn kúrò l'Oyo State ní ọ̀nà tí mo wá sí so that truly tá bá ti lé wọn lọ kò ní sí bad people l'Oyo State mọ́. But màá gbọ́ nǹkan tí dáàdi sọ. Màá kí wọn on behalf of the people of Oyo State with the hope wípé àwọn báàdì yẹn wá ronú pìwàdà because mo ti kí dáàdi on their behalf also. So kí wọ́n make sure wípé bí mo ṣe ń kí wí dáàdi pé they are good, they will turn good, they will ensure bad things more. So on behalf of the people of Oyo State, mo fẹ́ kí dáàdi pé happy birthday. Many happy returns. Ẹ pẹ́ fún wa. Gbogbo nǹkan tẹ́ ẹ ní lọ́kàn láti ṣe sí i. Ọlọ́run á yọ. So congrats once again, Daddy. Yes. Jẹ́ nìkan tí wọ́n kó gbogbo èèyàn mọ́ra àtẹni tó ní àtẹni tí ò ní àtolówó bàbá òkè dá tọ̀ wọ́n dẹ̀ máa ń support ìlọsíwájú èèyàn ohun tó wá ṣe pápá rí ju pé wọ́n nífẹ̀ẹ́ Ìbàdàn gbogbo nǹkan tó máa ní Ìbàdàn lọ síwájú náà máa ṣe nírú wàyí náà òun la fi nífẹ̀ẹ́ wọn ní àti máa súnmọ́ wọn wọ́n wá kí wọn pé ìgbà ọdún kan. Ọlọ́run á túbọ̀ dá wọn sí á túbọ̀ fún wọn lẹ́mìí gígùn nínú àlàáfíà àti ìdẹ̀ra wọ́n á jẹun ọmọ wọ́n á túbọ̀ jẹun ọmọ pẹ́ orúkọ wọn tó ti ń dá Ọlọ́run ní jẹ́ kí nǹkan kan ó bàjẹ́ gbogbo nǹkan tí wọ́n ń ṣe ní ti dáadáa Ọlọ́run á túbọ̀ jẹ́ kó máa dáa sí i ẹ̀mí wọn á gùn nínú àlàáfíà àti ìdẹ̀ra gbogbo àwọn ọmọ tí wọ́n ń kó káàkiri àti ìwé tí wọ́n
láti ta àtẹ tí wọ́n bí fúnra ara wọn tí gbogbo wọn fa gbogbo wọn lọ́wọ́ sókè ọlọ́run àtúbọ̀ máa fún wọn ṣe ọlọ́run nígbà kankan lẹ́yìn wọn. Bàbá mi jẹ́ ẹnìkan tó yẹ pé wọ́n nífẹ̀ẹ́ ọmọdé lọ́pọ̀lọpọ̀ wọ́n dẹ̀ máa ń fi tọ́pọ̀ tí ara wọn lè láti gbọ́ ti ọmọ ọlọ́mọ wọ́n dẹ̀ jẹ́ nìkan pé bóyá wọ́n kó èèyàn jọ bàbá mi jẹ́ nìkan pé bóyá wọ́n lè fẹ́ kéèyàn ya ọ̀lẹ wọ́n mọ̀ fẹ́ kéèyàn wà hard working fẹ́ pé tó bá ní wọ́n mọ̀ fún kọ́yàn bá ṣe pẹ̀ ẹja jẹ ni kì í kún wọ́n mọ̀ fún yàn ní ẹja jẹ tó bá fẹ́ ní iṣẹ́ ṣe tàbí tó bàbá mi jẹ́ nìkan pé wọ́n máa fún ẹ pé gbà lọ fi dáṣẹ́ sílẹ̀ ẹyẹ mọ́ ẹyẹ ṣe táùtù mọ́ ẹyẹ dàlú mọ́ ọwọ́ sì jẹ́ nìkan pé bóyá wọ́n nífẹ̀ẹ́ ìlú àti ìpínlẹ̀ àti orílẹ̀-èdè Nàìjíríà ní àpapọ̀. a ní ọmọdé ìwé Àjọkẹ́ international school bíbá yìí wọ́n wá ìyọ̀ pẹ̀lú bàbá wa fún àjọ̀dún ọjọ́ ìbí wọn ẹ jẹ́ kí ẹ fún wọn láyè. ṣe Olúwa ṣe nǹkan fún ìlú wa ọ̀hún ńlá ní RasidAdewolu jẹ́ fún everybody ribiribi tí wọ́n ṣe fún ìlú nǹkan ńlá tó jẹ́ pé ó wà títí ìlú àfọ̀pẹ́ fún Ọlọ́run tó fi ìyálà ìṣe ìbùkún fún ìlú Ìbàdàn iṣẹ́ ìtàn ó ìkú bẹ́ẹ̀ èyí tó kù tí wọ́n ń ṣe Ọlọ́run fún wọn ṣe láyọ̀ àti àlàáfíà. Akiyo ẹ kú oríire ẹ kú oríire ẹ kú oríire gbogbo àkígbà tí a bá ti wá báyé ṣe àjọ̀dún a máa wá nítorí pé kí ni nítorí pé ǹsán lọ́dọ̀ àwọn ọmọ tó ṣe é tì lónìí orí tẹ́ ẹ ṣe fún wa làánú wa sí tẹ́ ẹ̀dẹ̀ ní sọfẹ́nì kankan ọ̀rọ̀ ti gbogbo ìgbà tí mo ṣe rẹ́pù lọ tẹ́ wà ń gómìnà tẹ́ ẹ bá ti bọ̀ ẹ fi gbogbo convoy tí o fi wá gbé yín lẹ̀ nínú mọ́tò mi lẹ́wà èmi màá wà ní kò dẹ̀ síbi tẹ́ ẹ lọ nítorí náà as a serving governor and a member of House of Rep èmi màá gbé yín kí ẹ wò mí ẹ mọ tẹ́ ẹ tí ì lọ́hùn náà lọ́jọ́ náà lọ́hùn náà lọ́ padà di senator lónìí ẹ fà wá sókè ẹ fà wá sókè ẹ tí ẹ wá gbà ẹ sọmọ lọ́wọ́ I'm not from Ibadan, I'm from Ògbómọ̀ṣọ́. But I stay in Ibadan, and you will be tremendous to my uprising, and it's something that cannot pay back and it can be quantified in monetary terms. Gbogbo ìgbàkigbà tí mo bá pè yín first thing tẹ́ ẹ máa béèrè ni pé wàá mọ̀ sọ fún mi dádì ẹgbẹ́ rẹ̀ kí n máa béèrè pé bó ni àǹtí tí ẹni à ń béèrè àǹtí tèmi. That shows that you are a father. And if you see everybody struggling to associate LADOJA, is because of your person, degree, what you have done for yourself, what you have done for other people, what you have done for everybody. We don't have any way to reward you. We only say, oh God Almighty Allah will reward you. I just say 90, I just say 100. Happy birthday, Daddy. I wish him many happy returns of the day, and I pray for him that he will live a more healthier life. He will live well, he will live long, and he will live to see the throne he has been desiring. Dad, I would like to wish you a very merry, happy birthday. I wish you long life and prosperity. I know your dream is to be the king of Ibadan. I know your dream is to be the Adewolu Ibadan. I pray that that will come to pass. And I know that you'll be a great king. Thank you for being a great father. And I can't wait to wish you happy birthday at 100. Thank you, Dad, and I love you. Òun ló mọ ohun tóun tọrọ lọ́dọ̀ Ọlọ́run tí mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa ṣe fún un torí pé mo mọ̀ pọ́ rẹ̀ Ọlọ́run ni Ọlọ́run fẹ́ràn ẹ̀ púpọ̀ jù. Ewu tó ti là kọjá ìgbà tó wà gẹ́gẹ́ bí gọ́vnà lẹ́yìn ìgbà tó kún as gọ́vnà kan gbogbo ewu tó là kọjá mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run gbé ó gbé lékè torí náà mo wish ẹ ní happy birthday and many happy returns of today. Because fúnra ara wọn náà dìídì pè mí wípé òun ni mo bí ẹ èmi ni mo bí ẹ má pè mí ní bàbá ń gbé mi
kí èèyàn tó lè sọ bẹ́ẹ̀ fábùrú ẹ̀ ọmọ ìyá ẹ̀ ẹ̀mí ni mo bí ẹ láti wo gbogbo ṣàfàmù bí nǹkan ṣe lọ ó kéré gidigidi gan ó pé ọmọ ọdún mẹ́rin náà ti travel out kẹlẹ́rì kẹ́kì ṣe ẹ̀gbọ́n mi má mi ní ìyá mi bí mi fún wọn ní. mo máa fẹ́ tún dúpẹ́ wípé wọ́n kọ́ mi gidi gan nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbọ́ pé wọn ládọjà mi ní wọ́n ní ládọjà ilé ìlú ṣe ká wọ́n ti kọ́ mi ní endurance and contentment. Bàbá ẹ ṣé ó dúpẹ́ báwo ni mo bá ṣe rí lẹ́yìn yìí báwo ni mi ò bá ṣe rí tí ò bá ṣe yìí ẹ dúró tì mí ẹ tọ́jú mi ẹ ṣe bàbá ẹ ló ṣe ní ọkọ fún mi ó dúpẹ́ lọ́wọ́ yẹn ṣe. Wọ́n sọ sí 80 lẹ́yìn bẹ́ẹ̀ náà wọ́n sọ sí 90 bẹ́ẹ̀ wọ́n sọ sí 100 tó bá ti ṣe 100 tán àwọn fi ìfọdí ọlọ́run lọ́wọ́ ṣùgbọ́n gbà tí ọba parí ọlọ́run àwọn àṣẹ wọn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí tó dájú tí wọ́n ń wò lójú táwọn wò lójú tí wọ́n wò lójú yóò gbọ́ lọ́wọ́ ó dé wa. Is one of the foremost Nigerian tó jẹ́ pé ó gbé nígbà máa ń pè ní shipping wealth creation sọ́dọ̀ àwọn èèyàn. Ẹ̀mí yóò gùn ẹ̀pẹ̀ bá lẹ́ẹ̀kan sí ẹ̀kú ọdún ẹ̀mí yóò gùn ó àmọ́ta bàbá àtàlẹ́ mi sílé mi ò mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ pàǹkì ṣe láwọn gbàgbà. ọmọ olùkọ́ aláìkú ọmọ mọ̀lẹ́ tẹ́ mo mú jọba mo pa àlàlà méjọ yẹ ẹ mọ̀ jẹ nínú olùkọ́ aláìkú nínú ilé bàbá tó bí ọlọ́mọ ọmọ olùkọ́ aláìlú lọ́lá Elédùmarè ọba ẹ̀dùn Olúbàdàn gbogbo ọkọ̀ ẹ̀bá mi sàṣẹ. ìbá Olúyọ̀lé mo ṣe kábíyèsí rẹ o ọmọ ìyàndá mo ṣe kábíyèsí rẹ bàbá mi Ọ̀yọ́ Aláàfin ilé bàbá tó bí ọlọ́mọ ìjọ ìyàndá bá sọ sọmọ pé bàbá yín lè kú mọ́wọ́ ẹ̀yin lọ́mọ onígbò mọ́tẹ̀ àtòjì tó wá gbọ́ òun tó dẹni ẹbọra ewu ọwọ́ gbọ́ sàlàrí o nínú ilé bàbá tó bí ọlọ́mọ ìbàdà ni ọmọ wọn Ìbàdàn ó délé òbélé kú ọwọ́ dúdú nínú ilé bàbá tó bí ọlọ́mọ ọmọ olùkọ́ aláìlú mo ṣe kábíyèsí rẹ ọlọ́mọjọba èyí sàṣemọ lọ́la ọlọ́run ọba kábíyèsí mo ṣe kábíyèsí fún orí adé ayọba olórí lálẹ́ Elédùmarè ọba ẹ̀ nígbà padà sáyé yóò dá kò ní sáyidá fún wa o ojú wa náà ní òṣè ojú wa náà ní òṣè bàbá odò Olúbàdàn yóò gbàdé sórí ojú wa náà ní òṣè. Lókè lókè lẹ́ ò máa lọ gíga gíga làwọn.